Ó jẹ́ ayọ̀ mi láti kí n káàbọ̀ sórí ètò ilé ẹ̀kọ́ sí ẹ ṣé tí ẹ̀ ń wò wá tí ẹ sì ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà. Ó jẹ́ orísun ìbùkún láti mọ̀ pé ẹ ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà. Ìwé Bíbélì tí mo fẹ́ ká kà lónìí ni ìwé Máàkù orí 7. Máàkù orí 7. Wọ́n ka ẹsẹ̀ 13 fún wa. Lẹ́yìn èyí wọ́n tàkété lọ sí ìwé Mátíù orí 15. Wọ́n ka ẹsẹ̀ 3 sí 9 fún wa. Ìtàn kan náà àbí gbólóhùn kan náà àbí ẹ̀kọ́ kan náà ló wà nínú méjèèjì tí mo fẹ́ kà wá fún wa yìí. Máàkù orí 7 ní àkókò yìí ẹsẹ̀ 13 wípé ẹ̀yin fi òfin àtọwọ́dọ́wọ́ tiyín tí ẹ fi lélẹ̀ sọ ọ̀rọ̀ Ọlọ́run di asán, àti ọ̀pọ̀ irú nǹkan bẹ́ẹ̀ lé ẹ̀yin ṣe. Mátíù orí 15 ẹsẹ̀ 3 títí dé 9. Ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Bíbélì ló yẹ ká wò nínú wàásù yìí. Mátíù orí 15 ẹsẹ̀ 3 wípé ṣùgbọ́n ó dáhùn ó sì wí fún wọn pé èṣe tí ẹ̀yin pẹ̀lú ń fi òfin àtọwọ́dọ́ yín rú òfin Ọlọ́run. Nítorí Ọlọ́run ṣòfin wípé bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ̀, àti ẹni tí ó bá sọ̀rọ̀ bàbá àti ìyá rẹ̀ ní búburú ẹ jẹ́ kí ó kú ikú rẹ̀. Gbẹ̀yìn wípé ẹnikẹ́ni tí ó bá wí fún bàbá tàbí ìyá rẹ̀ pé ẹ̀bùn lé ohunkóhun tí ìwọ ìbá fi jèrè lára mi, tí kò sì bọ̀wọ̀ fún bàbá tàbí ìyá rẹ̀, ó bọ́. Bẹ́ẹ̀ lé ẹ̀yin sọ òfin Ọlọ́run di asán nípa òfin àtọwọ́dọ́wọ́ yín. Mo fẹ́ bá a sọ lórí sísọ ohun tí ó lágbára di asán, tàbí ká sọ di òfo láì ní ipa kankan, láì ní agbára kankan. Ẹ ṣé Ọlọ́run tó dára sí wa fún àǹfààní yìí àti gbogbo ọkàn tí ó ń tẹ́tí sí ọ̀rọ̀ yín. Olúwa jọ̀ọ́ kọ́ wa lé ọ̀rọ̀ rẹ ní àkókò yìí. Olúwa jọ̀ọ́ gba ẹnu mi sọ̀rọ̀. Olúwa jọ̀ọ́ gbàkóso èrò ọkàn mi. Fún mi ní àpẹẹrẹ tó dára àti àwọn ọ̀rọ̀ tó yẹ tí ó ran gbogbo ọkàn tó ń gbọ́ mi lọ́wọ́. Pé lẹ́yìn ètò yìí kí orúkọ Olúwa kó di gbígbéga. Ní orúkọ Jésù Kristi ni a gba àdúrà. Àmín. Ṣé rí àwọn nǹkan kan wà nílé ayé tó jẹ́ pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ yọ̀ǹda wọn kí ó lè ní ipa rere àti ìtumọ̀ ńlá, kí wọ́n kó lè ṣiṣẹ́ agbára àti àwọn àtúnṣe tó nítumọ̀, kí wọ́n kó lè láyé èèyàn kọjá kí èèyàn sì lè yí padà pátápátá sí rere, kí èèyàn lè bọ́lá tẹ̀síwájú, kí èèyàn lè rìn láti inú ògo sínú ògo, ìbùkún sínú ìbùkún. Ṣùgbọ́n báwọn nǹkan wọ̀nyí ṣe wà yìí, ìhà tí ènìyàn bá kọ sí wọn àtọ́n tẹ́nìyàn bá ṣe, ó ní ó sọ bóyá àwọn nǹkan wọ̀nyí wọ́n ní ipa tàbí wọn kò ní ní ipa, bóyá wọ́n ṣiṣẹ́ tàbí wọ́n di asán. A kà nínú ìtàn yìí pé àwọn ọmọ tí wọ́n ń pera wọn ní Farisí, tí wọ́n láwọn mọ òfin, wọ́n ti sọ òfin àti ọ̀rọ̀ Ọlọ́run di asán. Gbọ́ kí iṣẹ́ nǹkan wọ̀nyí nìkan, òun ni a ti sọ di asán ní ọ̀pọ̀lọpọ̀ gbà. Mo fẹ́ ká wo àwọn nǹkan tó lágbára wọ̀nyí kí a jọ wá wò wọ́n àti ọ̀nà tá à ń gbà sọ wọ́n di asán. Kí ni nǹkan tó lágbára kìíní tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí kò ní ipa láyé ọ̀pọ̀lọpọ̀ èèyàn? Òun náà ni Kristi Jésù. Ìwé Mátíù orí 28
Matthew 28 ẹsẹ̀ kejìdínlógún verse 18. Bẹ́ẹ̀ni wípé Jésù sì wá ó sì sọ fún wọn wípé gbogbo agbára lé ọ̀run àti lé ayé lé a fi fún mi. Gbogbo agbára lé ọ̀run àti lé ayé ó ní a ṣe kí ni o ní a fi fún mi. Agbára mélòó ni Jésù lóhùn ní o? Gbogbo agbára. A máa ń kọrin yẹn pé kò ságbára tó dàbí ti Jésù, kò ságbára tó dàbí ti bàbá, kò ságbára tó dàbí ti Jésù. Agbára tó ju kí ni o? Agbára lọ. Ẹ tún já wo Bíbélì nínú ìwé Fílípì orí kejì. Mo kàn fẹ́ fi hàn wá bí Kristi ṣe lágbára tó òun ni o. Ìwé Fílípì orí kejì ẹsẹ̀ kẹjọ. Nígbà tí a sì ti rí ní ìrí ènìyàn, ó rẹ ara rẹ̀ sílẹ̀, ó sì tẹríba títí di ojú ikú, àní ikú orí àgbélébù. Nítorí Ọlọ́run pẹ̀lú sì ti gbé e ga gidigidi, ó sì fi orúkọ kan fún un tí ó borí gbogbo orúkọ. Ẹ máa gbọ́, orúkọ tí Jésù Kristi ní, orúkọ mélòó ló borí o? Gbogbo orúkọ. Ẹsẹ̀ kan wá pé lé orúkọ Jésù ní kí gbogbo eékún kí ó máa kúnlẹ̀, àwọn ẹni tí bẹ ní ọ̀run àti àwọn ẹni tí bẹ ní ilẹ̀ àti àwọn ẹni tí bẹ ní ìsàlẹ̀ ilẹ̀. Ohun tó ń bẹ lọ́run ó gbọ́dọ̀ júbà forúkọ Jésù. Ohun tó wà lórí ayé alààyè ó gbọ́dọ̀ júbà forúkọ Jésù. Ohun tó wà ní ìsàlẹ̀ omi ó gbọ́dọ̀ ṣe kí ni o? Ó gbọ́dọ̀ júbà forúkọ Jésù. Nítorí pé orúkọ Jésù ó ga lọ́lá, ó tóbi púpọ̀. Bí orúkọ Jésù àti ẹni tá ń pè ní Kristi bó ṣe jẹ́ ẹni tó ga lọ́lá, bó ṣe jẹ́ ẹni tó tóbi púpọ̀ ètò yìí, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni Kristi ò nípa láyé wọn. Kí ni ìdí tí Kristi ò ṣe nípa láyé wọn? Ẹ wò Gálátíà orí 5. Bẹ́ẹ̀ni kọ́ wa ní ẹsẹ̀ 4 pé a ti yà yín kúrò lọ́dọ̀ Kristi, ẹ̀yin tí ń fẹ́ kí a dá yín láre nípa òfin, ẹ ti ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Ẹ tún wo Gálátíà orí 3 ẹsẹ̀ 17 rẹ̀. Galatians 3:17. Èyí ni mo ń wí pé májẹ̀mú tí Ọlọ́run ti fi ìdí rẹ̀ múlẹ̀ ní ìṣáájú, òfin tí ó dé lẹ́yìn ọgbọ̀n lé ní 400 ọdún kò lè sọ ọ́ di asán tí a bá fi mú ìlérí náà di aláìlágbára. Ẹ wá wo ìwé Gálátíà orí 2 yẹn ẹsẹ̀ 21. Bíbélì wá wí pé nínú ìwé Gálátíà, èmi kò sọ oore ọ̀fẹ́ Ọlọ́run di asán, nítorí bí òdodo bá ti pa òfin wá, ǹjẹ́ Kristi kú lásán. Ṣórí tó bá ti sọ pé iṣẹ́ rere rẹ ni ó mú ọ dọ́run, in tó ń sọ ni pé Kristi asán ni. Tó bá ti sọ pé ìwà mímọ́ rẹ ni ó mú ọ dọ́run, ohun tó ń sọ ni pé ikú Kristi kí ni o? Asán ni. Ṣórí tó bá ti bẹ̀rẹ̀ sí sọ pé ohun tó tí kú bá ká mọ́ ọ lọ́wọ́ ni ó mú ọ dọ́run, in tó ń sọ ni pé ikú Kristi jẹ́ kí ni o? Asán. Jọ̀ọ́ kí nígbà tí Jésù rẹ ara rẹ̀ sílẹ̀ lẹ́yìn ìgbà tó jíǹde, ohun tó wí náà ni pé gbogbo agbára láyé àti lọ́run lọ ṣe kí ni o? Láti agbára mélòó ni Jésù ní? Gbogbo agbára. Ǹjẹ́ ọ̀pọ̀ agbára yìí òun ló ń gba nílà? Agbára yìí ló ń gba nílà títí dópin. Agbára yìí ló ń múni lọ sí ìjọba ọ̀run. Kò sọ́nà míì. Ṣùgbọ́n tó o bá ti gba Jésù, a jẹ́ pé o sọ pé Kristi asán ni. Agbára Kristi kò lè ní ipa láyé rẹ̀. Ẹni tó bá gba Kristi, ó ti ní àǹfààní láti jẹ́ àjogúnpọ̀ pẹ̀lú rẹ̀. Eléyìí túmọ̀ sí pé Kristi yóò ṣe kí ni o? Yóò ní ipa láyé rẹ̀. Ṣùgbọ́n tẹ́yìn ò bá ti gba Kristi, kò lè ṣe kí ni o? Kò lè ní ipa láyé rẹ̀. Gbígba Kristi gbọ́, ó ní ó mú kí Kristi ní ipa láyé rẹ̀. Wá wò bó o ní ọ̀nà wo láyé rẹ̀ wà. Ǹjẹ́ pọ̀ ọ̀nà Kristi ni? Ǹjẹ́ o ti fi ìgbàgbọ́ rẹ sínú ikú, sísìn àtàjíǹde rẹ̀?
tó bá ti ṣe yìí ikú Kristi lórí igi àgbélébù ó ti já sásán nù lórí rẹ̀. Sórí ikú Kristi yẹn ohun tó lágbára ni, sísin Kristi yẹn ohun tó lágbára ni, àjínde Kristi yẹn ohun tó lágbára ni. Paul ní kémi kí ó lè mọ̀ àti agbára àjínde rẹ̀. Torí pé agbára àjínde Jésù ṣe kí ni ó lágbára púpọ̀. Kristi fúnra rẹ̀ olóní gbogbo agbára láyé lọ́run, orúkọ rẹ̀ gan ó ga ju gbogbo orúkọ lọ, pẹ̀lú orúkọ Jésù ní gbogbo eékún kó wólẹ̀. Ṣùgbọ́n tí eléyìí kò bá ní jẹ́ sásán, ó gbọ́dọ̀ túmọ̀ sí pé ìwọ fúnra rẹ̀ dá Kristi ní. Kéèkó ní fáwọn ọmọ rẹ̀, ìwọ ó dá Kristi ní, àwọn ọmọ náà ó dá Kristi ní, ẹ̀yin ọkọ náà ẹ ó dá Kristi ní, ẹ̀yin ìyàwó náà ẹ ó dá Kristi ní, ẹ̀yin ìránṣẹ́ nínú ilé ẹ ó dá Kristi ní, ẹ̀yin ọmọdé àti àgbàlagbà ẹ ó dá Kristi ní, ẹ̀yin arúgbó òdìlé ẹ ó dá Kristi ní. Ó nílò kí gbogbo wa pátápátá ká dá Kristi ní. Etí kò bá ti ní Kristi, ikú Kristi ti já sán lórí rẹ̀. Agbára Kristi ńkọ́ asán ni. Ìyà tá a bá kọ sí Kristi ni ó fi hàn wá bóyá Kristi ó ní ipa tàbí kò ní ipa. Tó bá gbà yóò ní ipa, tó bá kọ̀ sílẹ̀ kò ní ipa. Wíwọ́n wípé ẹ̀mí àti ìyàwó wípé wá, ẹni tó bá fẹ́ kó wá. Ẹ mọ̀ gbọ́, ó ní ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kò ní fagídí mú ọ. Ipa tí Kristi máa ní láyé ẹni pé ó ń fún yàn ní ìyà nípẹ̀kun. Ipa tí Kristi máa ní láyé ẹni pé ó ń fún yàn ní ìrètí. Ipa tí Kristi máa ní ni pé ó ń sọ yàn dọmọ Ọlọ́run. Ipa tí Kristi máa ní ni pé ó ń yí ayé èèyàn padà. Ipa tí Kristi máa ní ni pé ó ń tún ayé ènìyàn ṣe. Ipa tí Kristi máa ní ni pé ó ti bá wa pa ọjọ́ ọ̀la wa mọ́ tó fi jẹ́ pé a ò ní ṣègbé láéláé. Ṣùgbọ́n tó o bá kọ̀ pé o ò fẹ́, ipa yẹn kò ní hàn láyé rẹ̀. Gbọ́, jẹ́ kí n ṣàlàyé fún ọ dáadáa. Ẹni tó lágbára púpọ̀ ni Jésù Kristi. Agbára rẹ̀ kò láfiwé. Agbára rẹ̀ kò láfijọ. Agbára rẹ̀ ó ju gbogbo agbára lọ. Ìwọ wo Éfésù kí n tún fa agbára Kristi hàn. Éfésù orí 1 ẹsẹ̀ 19 ní àti agbára rẹ̀ tí ó tóbi jùlọ sí àwa tí ó gbàgbọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀. Agbára rẹ̀ kí ló ṣe o? Ó tóbi jùlọ. Agbára rẹ̀ yẹn sí wa ni. Ṣùgbọ́n àwa wo? Àwa tá a bá gbàgbọ́. Kò lè sí agbára yìí, kò lè ní ipa. Asán ni ó jẹ́. Tí o wá ti gbàgbọ́, kò béèrè owó lọ́wọ́ rẹ̀. Mo ń sọ̀rọ̀ nípa ohun tó lágbára tó lè má ní ipa. Ìyá rẹ ni o tó kọ̀ sí, oníjì ò nípa tàbí kó má ní ipa. Jẹ́ kí n tó fún ọ ní nǹkan míì tí mo gbàgbọ́ pé ó lágbára, ó sì lè ní ipa tàbí kó má ní ipa. Nǹkan kejì náà ni ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Hébérù. Nǹkan àkọ́kọ́ tí mo ní ó lágbára, òun ni Kristi Jésù. Agbára yẹn, agbára ìnípẹ̀kun ni, agbára ayérayé ni. Nǹkan kejì tó ní agbára gan, ó sì lè má ní ipa, òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run. Hébérù orí 4 ẹsẹ̀ 12. Hébérù orí 4 ẹsẹ̀ 12. Hébérù ní nítorí ọ̀rọ̀ Ọlọ́run yè, ó sì lé agbára, ó sì mú ju ìdàkídà olójú méjì lọ, ó sì ń gúnni àní títí dé pípẹ́ ọkàn àti ẹ̀mí níyà àti oríkèé àti ọ̀rá inú egungun, òun sì lí olùmọ̀ èrò inú àti ètè ọkàn. Ẹ mọ̀ gbọ́ Bíbélì ní ọ̀rọ̀ Ọlọ́run ṣe kí ni ó yè, ó ṣe kí ni ó lágbára. Ọ̀rọ̀ Ọlọ́run ṣe kí ni ó yè, ó ṣe kí ni ó lágbára. Ẹ mọ̀ wá gbọ́ nǹkan tó Bíbélì sọ pé ó yè, ó lágbára yìí. Agbára tí mẹ́nu ọ̀rọ̀ Ọlọ́run ó kọjá ọgbọ́n ìmọ̀ àtòyé ènìyàn. Ẹ kí n tún fi nǹkan hàn yín. Níbẹ̀ Bíbélì sọ fún wa wípé ayé àtọ̀run lè kọjá lọ. Jésù wípé kíún nínú ọ̀rọ̀ òun. Kékeré báyìí
nínú ọ̀rọ̀ kò ní lọ láìṣẹ. báyé àtọ̀run bá ṣe kí ni o tó bá kọjá lọ, kí ayé àtọ̀run tó kọjá lọ, gbogbo ń ta kọ sílẹ̀ òun ni ó ṣẹ. ìwé Pétérù kejì orí kìíní ẹsẹ̀ 19 ní àwa sì ní ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí ó fẹsẹ̀ múlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, èyí tí ó yẹ kí ẹ kíyèsí bí fìtílà tí ń tàn ní ibi òkùnkùn títí ilẹ̀ yóò fi mọ́, tí ìràwọ̀ òwúrọ̀ yóò sì yọ lí ọkàn yín. ẹ máa gbọ́ kí ló lọ́rọ̀ Ọlọ́run ṣe o, ó ló fẹsẹ̀ múlẹ̀. in tí ò ṣe ṣí dànù ni ọ̀rọ̀ Ọlọ́run, ó yè, ó lágbára, idà kò mú tó, ó ló ń dé gbogbo pínpín, ó ló ń dé gbogbo inú ọ̀rá, ó ló tún mọ gbogbo èrò wa àti ètè ọkàn wa. gbogbo ẹ̀ lọ́rọ̀ Ọlọ́run ṣe kí ni o, lọ́rọ̀ Ọlọ́run mọ̀. ìjọba pọ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ó lè jẹ́ asán láyé rẹ̀. bóò lọ́rọ̀ Ọlọ́run ṣe lè di asán nínú ayé wa? mo ní bí Kristi ṣe lè di asán ni pé tá ò bá gbà á gbọ́. bóò lọ́rọ̀ Ọlọ́run ṣe lè di asán? ẹni tá a bá gbé òfin tiwa lé ọ̀rọ̀ Ọlọ́run lórí. ọ̀pọ̀lọpọ̀ tí a kà nígbà tá a ka Mátíù orí 5 yẹn, orí 15 yẹn, òun ni pé wọ́n sọ̀rọ̀ Ọlọ́run di ohun tí kò ní ipa. ọ̀rọ̀ Ọlọ́run ní bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ̀, àwọn ní kí ni, sọ fún bàbá rẹ̀ kónkón tó bá gbà lọ́wọ́ mi ẹ̀bùn ni. nípasẹ̀ rẹ̀ kò bọ̀wọ̀ fún bàbá rẹ̀. àwọn èèyàn sì ń sọ pé ó bọ́. gbọ́rọ̀ Ọlọ́run sọ pé nígbà téèyàn bá ti gbé òfin tiẹ̀ kalẹ̀ yàtọ̀ sí òfin Ọlọ́run, kí ni yóò ṣẹlẹ̀ o? ọ̀rọ̀ Ọlọ́run kò ní ṣe kí ni o, kò ní ní ipa. ṣé o sì rí ọ̀rọ̀ Ọlọ́run yìí? ó lágbára débi pé ó ń yí ayé padà. Bíbélì wípé ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá. ọ̀rọ̀ Ọlọ́run yìí ó lágbára débi pé ó ń wo onísàn. ọ̀rọ̀ Ọlọ́run yìí ó lágbára débi pé ó ń tún ayé ṣe. ọ̀rọ̀ Ọlọ́run yìí, sórí ìwé mímọ́ yìí, ìwé mímọ́ yìí, ìwé mímọ́ yìí, tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run yìí kò ṣe kóyán kéré rárá. ẹni tó bá kóyán ọ̀rọ̀ Ọlọ́run ṣeré, ó ń fi ara rẹ̀ gangan ṣeré ni. Bíbélì ni ó yè, ó sì lágbára. ṣùgbọ́n tá a bá ti fi òfin tara wa lélẹ̀, tá a sọ pé òfin tiwa la tẹ̀lé, àjẹpọ̀rọ̀ Ọlọ́run kò ní ṣe kíni, kò ní ní ipa. nǹkan kejì, tí a bá ní àṣà ó ga jù kíni o, ọ̀rọ̀ Ọlọ́run lọ, àjẹpọ̀rọ̀ Ọlọ́run kò ní ṣe kíni, kò ní ní ipa. àwọn tó yẹ kó tún ṣe, àwọn ibi tó yẹ kó ti ràn wá lọ́wọ́, àwọn ibi tó yẹ kó ti gbé wa sókè kò ní ṣẹlẹ̀. yẹ fún wa lápẹẹrẹ àṣà. èmi ò lè lọ abúlé kí n mọ̀ mẹ́mu. à ń lọ ní ọdún ni, fàájì la fẹ́ lọ ṣe. gbogbo òmùkúmu tọ́lá lọ́wọ́ bá ti nípa, ìwọ gan ò lè nípa rere gẹ́gẹ́ bí onígbàgbọ́. Jésù ní tẹ́ bá fẹ́ràn mi, ẹ ó pa òfin mi mọ́. Bíbélì wípé ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju gbogbo orúkọ rẹ̀ lọ. síbẹ̀ èmi àti yín a ó sì wo ọ̀rọ̀ Ọlọ́run yìí, a sì fojú tẹ́ńbẹ́lú ẹ̀. a kì í kà á rárá, a kì í ṣàṣàrò nínú rẹ̀. nígbà tí Bíbélì sọ pé nígbà tá a bá ṣàṣàrò nínú rẹ̀, òun ni ó ṣọ̀nà wa ní rere. ìdí tó fi ń ṣe ẹsẹ̀ gbé, ìdí tó lè fi ṣìyàn ọ̀dọ́, ìdí tó tídìlé rẹ tí kò fi tò, ó ní pé ó jẹ́ kọ́rọ̀ Ọlọ́run ní ipa. ìdí táyé rẹ gan ò fi nítumọ̀ arákùnrin, ìdí táyé rẹ ò fi nítumọ̀ arábìnrin, ìdí tí ohun gbogbo tó ń ṣe ọ́ tí kò fi lọ déédéé bó ṣe yẹ kó lọ déédéé, wọ́n ní pé ọ̀rọ̀ Ọlọ́run kò ní ipa.
àṣà burúkú bí èèyàn kì í finú hàn obìnrin nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run sọ pé àwọn méjèèjì wà ní ojú kò sì tì wọ́n. àwọn àṣà burúkú bí òun ṣiṣẹ́ ìyàwó rẹ̀ ò mọ tó ń gbà lóṣù, ìwọ náà ìyàwó òun kọ́lé pamọ́, ó tẹríba lábẹ́ ìṣàkóso ọkọ rẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run kò ní ipa, ìdílé yín ò wá tò. ṣé o fẹ́ kí ìdílé yín tò? jẹ́ kọ́rọ̀ Ọlọ́run bẹ̀rẹ̀ sí nípa láyé rẹ̀. ṣé o fẹ́ káyé rẹ̀ kó nítumọ̀? jẹ́ kọ́rọ̀ Ọlọ́run bẹ̀rẹ̀ sí nípa láyé rẹ̀. méjèèjì tí mo ti bá ọ sọ yìí ọ̀rẹ́ mi, ó ṣe pàtàkì. wọ́n sọ méjì fún ọ níjọ́ mẹ́jọ sí i. ìkíní, Kristi ó ní gbogbo agbára, ṣùgbọ́n tó o bá ti gbà á gbọ́ kò lè ní ipa láyé rẹ̀. kí gbàgbọ́ rẹ kó wà nínú Jésù Kristi nìkan. èkejì, ọ̀rọ̀ Ọlọ́run. wòmí, tó o bá ti tẹ̀lé, tó jẹ́ pé o ti ṣòfin tiẹ̀, tó jẹ́ pé àṣà lọ̀rọ̀ tiẹ̀ tó ń tẹ̀lé, kò ní ipa, yóò sì kó bá ọ. mo pè ọ níjà torí mo fẹ́ kó o tẹ̀síwájú. mo fẹ́ àyípadà ọ̀tun nínú ayé rẹ. ètò yìí oore ọ̀fẹ́ fún ìyípadà la pè é. tí àyípadà yóò bá wá, àwọn tó lágbára yìí wọ́n gbọ́dọ̀ ní ipa láyé rẹ. gba Kristi láàyè, gba ọ̀rọ̀ rẹ̀ láàyè. ẹ ṣé Ọlọ́run bàbá wa fún ọ̀rọ̀ yín lónìí. ẹ ṣé fún gbogbo ọkàn tó ti gbọ́ ọ̀rọ̀ yìí. ràn wọ́n lọ́wọ́ láti gba Kristi. fún àwọn tí kò tí gba Kristi, fún àwọn tó ti gba Kristi, jẹ́ kí ọ̀rọ̀ rẹ bẹ̀rẹ̀ sí ní ipa láyé wọn. kí wọ́n gbọ́ràn sí, kí wọ́n pa àgbékalẹ̀ ènìyàn tì, kí wọ́n dúró sínú àgbékalẹ̀ Ọlọ́run. torí pé ọ̀rọ̀ rẹ le yé ó sì lágbára. ẹ ṣé torí pé ó ṣe léyìí fún wa ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. ẹ ti gbọ́ ètò yìí, bóyá ẹ ní ìbéèrè àbí nǹkan kan ṣẹlẹ̀ tọ́rọ̀ Ọlọ́run ti bá wí lónìí, jẹ́ kọ́rọ̀ Ọlọ́run yẹn nípa, pè wá ká tún lè ràn lọ́wọ́ síwájú sí 070-3808-5652. wọ́n ti fi sójú móhùnmáwòrán 070-8768-2122 tàbí 070-5530-7492. 070-5530-7492 yẹn ó ní WhatsApp wa. kí àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. ó dàbọ̀. Adùn nílé tiwa, gbọ̀ngbọ̀n rẹ̀ yóò bá ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi, Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi, Jésù.